Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe dáadáa ni mo bá yín. Ẹ káàbọ̀ sórí channel mi o. Ṣé àlàáfíà ni ẹ wà? Àwọn ará ilé ń kọ́. Gist tèní. Bí a ṣe gbọ́, wọ́n ní Ashley pe àwọn elder Kabiyesi wípé kí wọ́n bá wọn bẹ Kabiyesi pé òun ò mọ nǹkan tó ń ṣe fún Kabiyesi. Wípé Kabiyesi kò fún un ní ààyè àti face. Wípé Kabiyesi ń kanra mọ́ òun. Ìpojú wọn dẹ̀ ń le. Allegedly nǹkan tá a gbọ́ la mú wá fún yín o. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola Gist TV. Mo dúpẹ́ ní ọwọ́ yín fún gbogbo àdúrótì yín, fún ìfẹ́ yín tí ẹ ní sí orí channel mi. Ní agbára Ọlọ́run òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jọ̀ọ́, tí ó bá jẹ́ pé ẹ ti subscribe, ẹ ní láti subscribe o. Ẹ ní láti subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí. Kò kúkú ní san owó kankan, ẹ kàn máa ṣe lọ́fẹ̀ẹ́ náà ni. I did not charge any money to subscribe. Àwọn ẹlòmíì máa ń charge owó, ṣùgbọ́n ọ̀fẹ́ ni àwa ń fún yín. Àwa kàn nífẹ̀ẹ́ yín náà ni la fi ń ṣe gist. Ẹ̀yin èèyàn lé, ìfẹ́ tá a ní sí yín kò ní bàjẹ́. Ìfẹ́ tẹ́yin náà ní sí wa kò ní bàjẹ́. Ẹ̀yin èèyàn lé, orúkọ mi ni Mashola o. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, òkè òkè lọ́lá yín á máa lọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ subscribe o. Ẹ ṣé, mo dúpẹ́. Gist tèmi, wọ́n ní Ashley. Wọ́n ní ó lọ bẹ àwọn elders wípé kí wọ́n bò ń bẹ Kabiyesi wípé kí Kabiyesi fi ọwọ́ wọ́nú kí wọ́n dáríjì òun. Ẹ̀yin náà ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ashley àti gbogbo àwọn olórí. Ẹ rántí wípé Ashley ló jẹ́ kí Queen Naomi kí wọ́n kúrò ní palace. Òun ló dá marriage Kabiyesi àti Queen Naomi rú nítorí wípé ó pa irọ́ mọ́ Queen Naomi lọ́dọ̀ Kabiyesi. Ó by bad, ó ṣe nǹkan tí ò dáa. Ṣùgbọ́n Queen Naomi ti forgive ẹ o. Queen Naomi ò bá jà o. Ẹ mọ̀ pé èèyàn Ọlọ́run ni Queen Naomi, wọn ò ń jà. Ashley, abẹ́ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Kabiyesi. Kabiyesi, ẹ dáríjì Ashley. Kabiyesi ẹ̀ṣẹ̀ gbàdúrà lọ́jọ́ méje ni. Kabiyesi ò bínú sí ẹ Ashley. Ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kó ṣe Ashley tó bá ń gbọ́ mi. Ṣé o rí ilé tí Kabiyesi ní kó lọ rà yẹn? Honestly, tó bá ṣe, ó máa dúpẹ́ lọ́wọ́ mi forever ni. Ṣé o rí ilé tí Kabiyesi ní kẹ́ lọ rà yẹn? Ìwọ lọ bá Kabiyesi sọ fún ẹ pé o ti rí ilé. Lọ sọ fún ẹ pé àwọn náà ní kẹ́ lọ wálé. O ti rí ilé o. Pé kàn jẹ́ kó sanwó ilé tiẹ̀ kó wá kó ẹrù ẹ kó lọ síbẹ̀. Wà á rí pé Kabiyesi máa change sí ẹ. Nǹkan tó ń bí Kabiyesi nínú òun nìyẹn. Báwo lẹ ṣe máa kọ ọ̀rọ̀ sí ọkọ yín lẹ́nu? Ọkọ yín fún yín ní àṣẹ wípé kẹ́ lọ ra ilé, òun á sanwó ẹ̀ kẹ́ lọ wálé tẹ́ fẹ́ rà. Ẹ lọ, gbogbo yín takú sínú palace. Ẹlẹ́ẹ̀lẹ́ kúrò nínú palace o. Ẹ lè kúrò nínú palace o. Kí ló wà nínú palace? Ṣé ẹ ń kówó nínú palace ni àbí kí lẹ̀ ń ṣe nínú palace? Ṣé nítorí ìjókòó olórí? Àbí nítorí chalet tí Kabiyesi tán furnish nínú palace? Ṣé o rí tó o bá ṣe nǹkan tí mo ní kó ṣe? Honestly, kó wá sọ fún Kabiyesi pé nǹkan tó fẹ́ nínú ilé tiẹ̀ ní o. O fẹ́ order gbogbo set gan. Over bóyá ní abroad or anything. Kabiyesi máa ṣe fún ẹ. Kó ló fẹ́ kámẹ́rà nínú gbogbo ilé ẹ, Kabiyesi máa ṣe fún ẹ. Kó ló tún fẹ́ ra mọ́tò, Kabiyesi á rà fún ẹ. Ìwọ ṣe nǹkan tí Kabiyesi ní kó ṣe iná. Ó mọ̀ pé téèyàn bá gbọ́ràn sí ọkọ lẹ́nu, ọkọ gan inú ẹ̀ ò ní dùn síyàn. Inú ẹ̀ ò ní dùn síyàn. Ṣé o rí nǹkan tó máa mú inú Kabiyesi dùn ló yẹ kẹ́yìn olórí máa ṣe? Ṣùgbọ́n Mariam ó ti kó wàhálà, ó ti kó bá yín, ó ti kó wàhálà, ó ti kó bá yín. Ẹ mọ̀ pé ó ní wàhálà ni Mariam. Ó ní wàhálà ni.
kò dẹ̀ yẹ kẹ́yìn máa tẹ̀lé ìlànà ẹsẹ̀ yìí, ó yẹ kẹ́yìn yẹra fún ni nítorí pé ẹ fẹ́ kókó tiẹ̀ bá yín. Ìwọ náà worú olórí Rónkẹ́ pẹ̀lú bó ṣe dákẹ́ tó, àṣé wọ́n ń pa itú burúkú báyẹn, àṣé wọ́n ń pa itú burúkú báyẹn. Àwọn èèyàn gidi ló yẹ kí wọ́n máa tẹ̀lé, kò yẹ kó máa tẹ̀lé àwọn tó yẹ pé wọn ò kíà. Ìwọ tó ní ọkàn wàhálà tó yẹ pé látìgbà tí kábíyèsí ti ń bínú sí ẹ, inú ti ẹ gan ò dùn, kí ló dé tó wá ṣe nǹkan tó yẹ pé kábíyèsí á fi yọ́nú sí ẹ? Ìwọ lọ ṣe nǹkan tí mo sọ yìí, lọ bá kábíyèsí ló ti rí ilé tó fẹ́ rà, kó wálé kó kó ẹrù ẹ kó lọbẹ̀, kó wá fi yòókù sílẹ̀. Inú kábíyèsí ò lè dùn sí yín náà. Èyí Mariam yẹn máa ń fẹ́ pé òun máa rìtáyà sínú pálásì ni, ó máa rìtáyà sínú pálásì. Ṣé pálásì yẹn wá jẹ́ bíi pálásì fámìlì yín tó ló máa rìtáyà sí? Because me understand. Kábíyèsí fẹ́ yín ni, ó dẹ̀ lè divorce yín at any time because marry láti ọ̀run, ayé lẹ ti pàdé. So tí kábíyèsí àìmọye marriage tó ti wó, tí kábíyèsí bá lóun ò fẹ́ yín mọ́, ẹ fẹ́ ní tipátipá, ẹ fẹ́ kábíyèsí ni. Gbogbo èèyàn ló ń sọ pé kán divorce Mariam, kán divorce Ashley, kán divorce, but Ashley ó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀, jókòó ara ẹ̀ jẹ́, má kẹ́gbẹ́kẹ́gbẹ́, lọ ra létí kábíyèsí ní kẹ́ ẹ rà. Ìwọ wo olórí Elizabeth, ṣé orí kí kábíyèsí máa bàjà? Wo olórí Tèmítọ́pẹ́, ṣé orí kí kábíyèsí máa bàjà? Kábíyèsí ò bá wọn jà nítorí wọ́n listen. Ìwọ náà gbọ́ràn, tó bá ti gbọ́ràn kò sí wàhálà. Mo wo fídíò kan, gist kan lánàá tán ní pé ó sọ pé tí kábíyèsí bá rí engage Queen Naomi, ìwọ ó máa divorce kábíyèsí. Mo wá ṣọ́ ẹ̀ pé ò mean ọ̀rọ̀ yẹn. Tó bá mean ẹ̀, kí ló fẹ́ kí kábíyèsí máa sọ? Nítorí pé kábíyèsí fẹ́ gba ìyàwó wọn àtọmọ wọn, wọ́n fẹ́ rí engage ìyàwó wọn, wọ́n divorce Queen Naomi náà. Ó wá sọ pé ìwọ ń tiẹ̀ ó máa divorce kábíyèsí tó bá lọ. In fact mi tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀, mi fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ òun wá ojú rere kábíyèsí, nǹkan tó máa ṣe ni mo ti sọ fún ẹ yẹn. Kò sẹ́bọ kò sétùtù, ẹbọ ẹ nìyẹn. Ìwọ lọ gbé ẹbọ pé o lọ ra lé. Tó bá ti lọ ra lé, wàláì kábíyèsí máa yọ́nú sí ẹ. Kábíyèsí á yọ́nú sí ẹ gan ju everybody lọ because wọ́n á mọ̀ pé o listen sáwọn. Kò ju yẹn lọ. O ti gbọ́, ẹni tó bá bá Queen Naomi ṣeré ni kábíyèsí ń bá ṣeré o. Ẹni tó bá tẹ̀lé ìlànà kábíyèsí òun ni kábíyèsí ń bá ṣeré. Tó o bá ti tẹ̀lé ìlànà kábíyèsí báyìí, kábíyèsí ò ráyè tiẹ̀. Kábíyèsí máa pẹ́ tì bí omi ìṣọwọ́ ni. Kábíyèsí tó ń sọ fún yín kẹ́ ẹ lọ ra lé, ṣé ẹ mọ plans tó ní fún yín? Tó bá ṣe èmi níyín ni, Ọlọ́run o, ẹ̀yin èèyàn mi, màá lọ wá ilé rà. Ẹ mọ wọ́n ní àwọn estate kan tún wà ní Èkó tó jẹ́ pé téèyàn bá débẹ̀, irú ilé tí mo ní kí kábíyèsí rà fún Queen Naomi nìyẹn. Téèyàn bá débẹ̀ báyìí tó bá fẹ́ wọ inú bẹ̀, wọ́n máa kọ́kọ́ pè mí ní pé lágbájá wà lẹ́nu ọ̀nà o. Ẹni báyìí ṣé ẹ expect ẹ̀? Irú ibi tó yẹ kó lọ rà nìyẹn Ashley. Wàá sọ fún kábíyèsí pé ibi tó fẹ́ nìyẹn. Kábíyèsí á dẹ̀ rà fún ẹ. Ṣebí kábíyèsí owó wà lọ́wọ́ bàbá wa náà. Wọn ọ̀dẹ̀ láwọn ò ralé fún yín, so kí wàá ní wàhálà? Kò bá wàhálà dé, kò bá àkọ́kọ́ dé. Ọ̀fẹ́ ló bá dé fún ẹ. Tí kábíyèsí á tún mú mọ́tò gidi tí wọ́n á tún gbé sí ẹ̀ǹdì. Ó wá wà nínú pálásì. Èyí owó ẹ̀rí, èyí ti bí ẹ̀rí. Kábíyèsí ò ráyè tí ẹ lè sóúnjẹ fún wọn. Ìyàwó ẹ kò ṣílẹ̀kùn kábíyèsí. Kí wàá ló wá ń ṣe nínú pálásì? Tó bá dẹ̀ wà nílé tiẹ̀ tí kábíyèsí bá fẹ́ bá bẹ́ẹ̀ ṣeré, wọ́n á bẹ́ẹ̀ ṣeré. Ẹ dẹ̀ máa wà pọ̀. Ó wá jókòó sínú pálásì, ó wá ń waste ebony ẹ. Ìwọ tó yẹ pé black ebony ni ó wá ń waste ẹ̀. Ó jẹ́ tètè térò ara ẹ̀ pa kó tètè lọ ra lé. Oògùn nǹkan tó lè cure o sickness nìyẹn, mò ń sọ fún ẹ. Oògùn ẹ̀ nìyẹn, ilé ni. Tó bá ti lọ ra lé, ó ti parí. Wàá rí pé inú kábíyèsí máa dùn sí everyday ni. Ẹ̀yin èèyàn wa, gist tèmi nìyẹn la ní ká mú wá fún yín. Wọ́n ní Ashley ló ń bẹ àwọn elders
má bẹ elders kankan mọ́. O ò need láti bẹ elders, ìwọ lọ ṣe nǹkan tá ní kó ṣe. O mọ̀ pé àwọn elders yẹn wọ́n á tún ní kó lọ mówó wá ni, wọ́n á tún gbẹ̀gún jẹ lọ́wọ́ ẹ̀. Kówó ẹ̀ sápò ẹ̀ lọ ra lé. Tó bá ti ra lé, ó ti tán. Kò sí wàhálà. Ẹ̀yin ará ilé tí tẹ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.